ire mi dé o gbéra nílẹ̀ kó dìde pírí lólogójì ìkòyí ẹ̀sọ́ mẹ́rù fìsànfìsàn ọ̀rọ̀ ni wáyé oníkòyí wọn ò sinmi ogun lọ tèmi lè yí o bàbá yìí lóògùn bá nínú ìgbó tó dolú ìgbó ẹ̀sọ́ ògbòyí lóògùn bá lọ́dọ̀ tó dèrò ọ̀dàn ẹ mọ́tò kálábò síwágbó gbèǹgbè àyà ní bàbá yìí mú ìgbó ẹ̀bọ̀ wáyé ọmọ alákòóta mìíràn àrọ̀ ní gbọ́rájì gìdẹ́rù o Fausia o onílà ayẹyẹ ọjọ́ mi rẹ̀ tó dúlé kan lọ́dún láyé ara pápá là bẹ́tùn ibi gìjàgìjà là abẹ́kùn kan pẹ́ láyé olúwa tètè mi o ìdùnnú ní fẹ́ ní ọdún ẹ̀ lẹ́kàn láyé alihamdulilayi kọlọ́run wọlé ọmọ mi náà kọ́ máa fi ẹ̀ pa wá lẹ́kún kú lódò òkú lọ́yọ̀ lẹ́jọ́ nínú bàbá ikú sóko ọ̀dà pọ̀n òkú dọ̀rọ̀ sí baálẹ̀ lọ́rùn èkéná ògógó wọlé ọkà tí í ṣe yọ Fausia o ọdọọdún ní sáàpò ń bá wọn rúwé ọdọọdún làárọ̀ bóbí látẹ̀ ń wá dàgbà ń wá dògbò ọmọ ìyá lóde àfàgbòsọ̀sẹ̀ àbẹ̀kẹ́dùn àwẹ̀ní ẹ̀dùn àmẹ́lẹ́dùn wéré aláròkò tí ń rẹ̀ fọ́ba Fausia o igúnnugbo ní kúkú wèrèwé àkànnàmàgbò ní kúkú ọ̀dọ́ láyé wàràfánà mọ́ká àléyà kọ́ pẹ́ fún wa nínú ayé.